jìn lẹ́yìn òdì mo gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń láǹfààní láti máa wo ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ìdánilójú ọ̀nà yìí pẹ̀lú báwọn èèyàn ṣe ń fẹnu àbùkù kan ojú ọ̀nà yìí, báwo ni ẹ ṣe bìkítà gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ? Yóò kọ́kọ́ sáré wá sí mi lọ́kàn náà nínú Al-Qur'an Al-Karim lára àwọn tí a rí kọ́ tá a sì dé bá lọ́dọ̀ àwọn àfáà wa lọ́dọ̀ àwọn òbí wa tá a kọ́ lọ sínú Suratul Kahf. Suratul Kahf yìí lórí owó bẹ̀rẹ̀ náà ló wà. Aya 27 A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní watlu ma uhiya ilayka minal kitab watlu ma uhiya ilayka min kitabi rabbika máa kà nínú tí Ọlọ́run gbélé ọlọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam nínú tí Ọlọ́run ọba rẹ̀. La mubaddila li kalimati. La mubaddila li kalimati, kò sí tó lè yí ọ̀rọ̀ Ọlọ́run padà. Ìtọ́lọ́run bá ní báyìí ní ìsìn kò sí tó lè yí padà. Walan tajida min dunihi multahada. Ẹni tí ó wá sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ tí ó di lọ́wọ́ tí ó di lọ́nà tí ó takò tí ó yí padà kò sí, àwọn Ọlọ́run nìkan náà ni. So ọ̀rọ̀ Ọlọ́run ní ká máa sìn, ọ̀rọ̀ Ọlọ́run ní ká máa pè é, ọ̀rọ̀ Ọlọ́run ní ká máa bẹ̀ ẹ́. Ọ̀tọ̀ ní sísìn Ọlọ́run ìbádà, ọ̀tọ̀ ní pípe Ọlọ́run dùá, ọ̀tọ̀ ní ká máa bẹ̀ Ọlọ́run ká máa ṣe alágbà àti ráhábà sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n yàtọ̀ síra wọn. Àwọn tí ń pe Ọlọ́run ọ̀tọ̀, àwọn tí ń bẹ Ọlọ́run wọ́n yàtọ̀ díẹ̀, àwọn tí ń sin Ọlọ́run. Lábá kó gbogbo ẹ̀ sínú akoto ẹ̀sìn àlẹ́ ìbádà, dùá wà nú ẹ̀, alágbà àti ráhábà náà wà nú ẹ̀. Bẹ́ẹ̀tì níjẹ́ ìyá ayé alọ́tọ̀ torí àtọ̀sọ́wọ́ fọ̀nàtẹ́ béèrè yìí. Ṣé rí àwọn tí ń bẹ Ọlọ́run wọ́n fẹ́ bí àbùkátà ni? Ṣé báyìí fún mi alágbà, wọ́n fẹ́ bí àbùkátà ni? Má ṣe báyìí fún mi ráhábà. Àrágbà wà ráhábà òun ló gbé wọn máa bẹ̀ ẹ́. Àwọn tí ń pe Ọlọ́run, àwọn tí ń pe Ọlọ́run àdákìrúnà ni wọ́n. Yazkuruna Allaha qiyaman wa qu'udan. Wọ́n ń pè gẹ́gẹ́ bó ti sọ pé fadhkuruni adhkurkum washkuruli wa la takfurun. Àwa rí àwọn tí jẹ́ pé wọ́n kàn sìn ni nípa wípé ó ní ìsìn wa'budullaha wa la tushriku bihi shay'an. Wọ́n àṣẹ rágbà, wọ́n àṣẹ ráhábà. Bẹ̀yẹn ó dìkù dáadáa lọ́dọ̀ àwọn ní ọ̀nà tọ̀ríkà. Àwọn tó náà wọ́n ti jìnnà ní o, àwọn tó náà wọ́n ti jìnnà, wọ́n à ní sin Ọlọ́run nítorí rágbà fún mi ní nǹkan báyìí, wọ́n à sì ní sin Ọlọ́run nítorí ráhábà, ẹ̀rù sí ń bà mí, ẹ̀rù kú ń bà mí, wọ́n fẹ́ ṣe mí léṣe, wọ́n mọ̀ sin Ọlọ́run nítorí rẹ́dọ̀gbà. Lọ́rọ̀ bá ṣe fún wọn tẹ́ wọn lọ́rùn. A rí nínú wọn tó bí wa, a rí nínú wọn tó tọ́ wa. Kò jẹ́ káwọ́ lè máa wò wípé ẹnìkan sọ̀rọ̀, kò jẹ́ ká lè máa ronú pé ẹnìkan bú wa, níjà lè máa rò pé ẹnìkan yìn wá. Nígbà tó bá yẹ pé torí ẹ̀yìn torí ìbúlẹ̀ ẹ̀ fi ń ṣe nǹkan kò jẹ́ torí Ọlọ́run mọ́. A tún lọ àyà tó tẹ̀lé sura náà ní àyà tá ń bá lọ náà. واصبر نفسك مع الذين يدعون ربهم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. Ṣe sùúrù pẹ̀lú àwọn tí wọ́n ń sin Ọlọ́run. Kí ló pè? يدعون ربهم. Àgbọ̀dọ̀ ẹgbẹ́ ní ìbádà ó yàtọ̀ fún ó wà nù dùá. Ìbádà bí dùá, dùá bí rágbà àti ráhábà. So tí ẹ bá ti wá jẹni tí ó fẹ́ ṣe tọ́lọ́run lójú ọ̀nà yìí, wasbir, sùúrù lọ́lọ́run ní kò ṣe, kò ní ráyè pé ẹnìkan bù ẹnìkan gàn ó, kọ́lá bí wọ́n bá yìn
ẹ̀yin wọn ò ní ṣe kankan lọ́dọ̀ ẹ̀ àti mádìwò àti kọ́dìwò èèyàn gbọ́dọ̀ sílẹ̀kùn ẹlẹ̀ ibi tàṣàwò lọ́kì torí ọlọ́run ni o àtàwọn tó sọ pé yad'una rabbahum bil ghadati wal ashi wọ́n jí láàárọ̀ wọ́n tó sì rárá wọn kọ̀ pé ọlọ́run ni wọ́n fi gbé láàzìmí kalẹ̀ àti wàzífà aláàzìmí àti wàzífà wọ́n ní pé dóòlè sọmọdóòlè bí àṣà haúsá ọgbọ́dọ̀ pé ọlọ́run láàárọ̀ wọ́n wá sí ní àdàdí kékeré tí ò ní ṣe ọ́ lè ṣe látara tànà Muhammad sallam tabakasuba tán subhanallah 33 alhamdulillah 33 Allahu akbar 33 òun làwọn náà wá gbé kalẹ̀ pé kọ́mọ́ pọ̀ jù kásà fi tẹ̀lé pé yad'una rabbahum bil ghadati wal ashi àmọ́ pẹ̀lú ọ̀la ọ̀rọ̀ ká tó jáde wọ́n bá tó dìrọ̀lẹ́ á tó pè èyí ń jẹ́ ìgbékalẹ̀ kan àpótí kan tá a rí gbé ọ̀rọ̀ tasawufu sí kí ló fà táwọn bàbá yìí fi ń jí ṣe síkiri láàárọ̀ owó tó ṣe wá dalẹ̀ láàsìmí láàárọ̀ àti wàzífà tó bá tó dalẹ̀ wọ́n tó ṣe ojú ọ̀nà kàdìríyà ojú ọ̀nà tìjàníyà àti gbogbo àwọn tókè sòfìyà wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun nígbà tá a rí àrídàlílò fún un Kùránì sábà rí báyìí báyìí láwọn àrínú àdìsí à ń bọ̀ wá bẹ́ẹ̀ so látara báyìí kò ní jẹ́ kéèyàn owó pé nìkan sọ̀rọ̀ nìkan tó wá ti mọ nǹkan tó ń ṣe tó ń ṣe sì nídìí látọ̀dọ̀ Ọlọ́run wá tó nídìí látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu ó nídìí àti dẹ́nì kankan lóhun ju kó fèsì nǹkan bá fẹ́ ṣe lọ wọ́n ń ṣe gbogbo kínní nǹkan yuriduna wajhahu wọ́n wà ní Ọlọ́run wọ́n àṣẹ nítorí pé bùnmi ẹ kì mí ẹ̀yìn mi ẹ sì pé ẹ sì pé ẹ bí ebú tó wáyé pé torí Ọlọ́run lè fi ṣe Ọlọ́run ló kù téèyàn máa retí kó fún wọn ní àbọ̀ yuriduna wajhahu ọmọ sọ pé ní àwọn kan bẹ wọn ò torí ayé ṣe súfì o wọn ò sì torí iyì ṣe súfì o wọn ò sì torí ọlá kan owó kan níṣẹ́ ni wọ́n ń torí pé àánú Ọlọ́run wọn aláwọn ò sì kírun nítorí àlùjánnà àwọn ò sì kí nítorí káwọn mú bàá wọ náà àwọn ń kí káwọn lè yí ọ̀nà ọ̀rọ̀ kí n tọ́wọ́ Ọlọ́run nìyẹn yàtọ̀ àwọn kan sì wọ́n gbọ́ pé bọ́ọ̀ ni ànábì tọrọ àlùjánnà àwọn kan tọrọ àlùjánnà ẹsẹ̀ pé tọrọ àlùjánnà náà wọ́n ti gbà pé màṣíà Ọlọ́run ni ó gbé yẹn wọ àlùjánnà màṣíà Ọlọ́run ni ó gba àwọn kan wọ inú náà bíbẹ̀ òun náà tó bá fẹ́ náà ni ó gbà so káwọn kúkú gbogbo ọ̀rọ̀ tì sọ́dọ̀ Ọlọ́run ọba so ìdí eléyìí òun ló fẹ́ kọjá sí pé Ọlọ́run tó sọ tẹ̀lé lẹ́ẹ̀kan náà. ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. wọ́n wo bòmí látàdù àìnáàkà ojú rẹ méjèèjì mọ́jọ kọjá àwọn tí ń dákọ̀ Ọlọ́run láàárọ̀ dákọ̀ Ọlọ́run lọ́sàn-án dákọ̀ Ọlọ́run rọ̀lẹ́ dákọ̀ Ọlọ́run lálẹ́ dákọ̀ Ọlọ́run lóru dákọ̀ Ọlọ́run nídàájí mọ́jọ ojú rẹ kúrò àwọn ni wọ́n wò àwọn làwa wò láàfin lè rántí pé ẹnìkan bú wa ẹnìkan sọ a rí àwọn tó bí wa ń bàbá ara àwọn tó tọ́ wa dàgbà tí wọ́n rán lájẹ wọ́n ráyè ọmọ ẹnìkan bú ní ẹnìkan sọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Lalo afa tó kọ́ wa kí ó jáde nù Mọ̀lánà Sheikh Musa Jirji Sakala irú hayatu wọn nù láìfù wọn nìyẹn àwọn tó wá bí wa lọ́mọ Mọ̀lánà Sheikh Abdulmajid Eleha láìfù wọn nù tá la fẹ́ tá a bá jọ wọn tá la fẹ́ jọ ta ni ń bùyàn nù wọn ta ni ń jà nù wọn ta ni ń fi ẹ̀sìn owó nù wọn àwọn táwa rí nù ká tó wá jẹ́ pé àrìnà Tìjàníyà látọ̀dọ̀ bàbá wa Eleha láti rí ohun ìdí títí tí àwọn tá a tún rìn sọ́dọ̀ wọn láwọn àfáwà àbẹ́ nìkan tí ń ṣe wọ́n rán nù wọn lórí wàsíbílì náà sáká yìí náà ni wọ́n wà a tún wá bọ́ sójú ìjà àti ẹ̀tún Kọ̀dìríyà náà wò pẹ̀lú yọ̀ǹda wọn àwọn náà àtúnròyìn lára bàbá wa Ndasalati bàbá wa Sheikh Ibrahim Sakama bàbá wa Musa ẹ̀sìn ní òbí wa lọ́njẹ́ àrí wọn pẹ́ wọn bẹ láyé wọ́n fi kà wọn bẹ́ẹ̀ lọ sí Nasiru Kaba àti gbogbo wọn bẹ́ẹ̀ so kò sẹ́nìkan tí ń bẹ ebú kò sẹ́nìkan tí ń jà kò sẹ́nìkan tó sì ṣe nítorí owó ìdínú واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا. má tẹ̀lé àwọn tí wọ́n ráyè ṣe síkìrí o àbá ànágbé kí ni síkìrí kí lẹ́bi síkìrí ṣe má tẹ̀lé tiwọn o àwa la sí ilé ọkàn wọn pa أغفلنا قلبه عن ذكرنا
yóò yà wá lẹ́nu kó àmọ́ gbọ́ wá èwo ní síkìrì ẹgbẹ̀rún kan èwo ní kíní kan gbọ́dọ́gbọ́ àwa ni àgìfàlínà kọ́líbà fún àgìsìkìrì ọlọ́run ti pàkíyèsí wa pé àwa láàjọ kan wọ́n lọ bẹ̀ èyí tá àjọ kan yẹn lọ bẹ̀ ọpẹ́ ní kí ẹ dá bàbá tó fọkàn wá síbi àsìkìrì rẹ̀ já dúpẹ́ fọlọ́run ọlọ́run máa darí ọkàn wa kú mbẹ́ àgìfàlínà kọ́líbà fún àgìsìkìrì wọ́tábà àwáhù ọ̀kánà àmúrú فرطا wọ́n tẹ̀lé fẹnu wọ́n tẹ̀lé agídí wọ́n tẹ̀lé jẹ̀gbọ̀n wọ́n tẹ̀lé wàhálà wọ́n sá máa bí ebu ká máa jà lọ́mọ wọ́n jẹ ojúmọ́ ọlọ́run ní a máa tẹ̀lé wọn nítorí pé ìtí ọgbẹ̀yìn ọ̀rọ̀ wọn ni kí ni fòròtọ̀ àṣejù àṣesá nígbà tí ṣàṣejù kò sí tí ọgbẹ̀yìn ọ̀rọ̀ ju àbámọ̀ lọ òyìnbó eléyìí nítọ́lọ̀ fi kọ́ wa ní tán Al-Qur'ani fi kọ́ wa ní. àtúnráyà míì ní Suratu Al-An'am آية 52 Suratul An'am aya 52 Olúwa ní la tatrudi alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi يريدون وجهه má lé àwọn tí ń bá ń ṣe síkìrì dànù kí lẹ́ ń tẹ́sọ sí kí lẹ́ ń ṣe sáwíà sí kí lẹ́ ń lu bàndírì sí kí lẹ́ ń ṣe síkìrì bólẹ̀ tí rí bídíà ní nǹkan kan Ọlọ́run ní mọ̀dà wọn ló má tẹ̀lé wọn o má sì lé àwọn tí ń ṣe pé ká má ṣe mọ́ o. ما عليك من حساب من شيء mi ṣe ìwọ kọ́ lọ́wọ́ sẹ̀sán wọn lọ́kàn jẹ́ mẹ́ kìí ṣe bàbá rẹ̀ lọ́wọ́ kékeré ṣe ìyá rẹ̀ wọn ò sì kégbe pé wọn ò pé ẹnìkan pé wá fún àwọn lówó má àlékà mí ní ìsáàbì yín mi ṣe ìdín kò sí kí la ti pè ìṣirò iṣẹ́ wọn lọ́dọ̀ rẹ̀ kí la lè bọ́ pé ní ìsáàbì yín accountability wọn ò sí lọ́wọ́ rẹ̀ wọ́n má àléhìn mi ní ìsáàbì kan mi ṣe yìí. وما من حسابك عليهم من شيء iṣẹ́ tiẹ̀ náà kàn wọ́n àwọ ọlọ́run láti accountability yìí kí ló kàn tiẹ̀ pẹ̀lú pé wọ́n sì mọ́ gbé mọ́ ẹ má ṣe tẹ̀sùbá mọ́ ẹ má ṣàṣekiri mọ́ ẹ má tẹ̀sọ mọ́ ẹ má ṣe wíìtì mọ́ ẹ má ṣe ìwọ́kọ́ ṣẹ̀sán fẹ̀sán lẹ̀ fọba tí yóò sàn tó ní wọ́n. فتطردهم فتكون من ilé الظالمين náà bá ní wọn pé ẹ má ṣe wíìtì má ṣàṣekiri mọ́ wọ́n takú ní mi ọ̀zọ́ ìwọ ọlọ́mọ jálàbò síwájú ọlọ́run àti nígbà tá a ti gbọ́rò eléyìí nínú Al-Qur'ani àwọn onídìí àti dẹ́nìkan lóhùn a máa ṣe lọ́dún pọ́lọ́wọ́ ọba wa là ń ṣe é fún ní Suratul An'am yìí náà bákan náà agbé ìtọ́lọ́wọ́ bá sọ fún wa pé inna hadha sirati mustaqima ọ̀nà tèmi ànábì yìí sọ bẹ́ẹ̀ fún wọn òun lọ́nà tó tọ́pọ̀n òun فاتبعوه ó ní gbogbo ẹjọ́ tẹ̀lé ẹ̀sọ̀ kan ẹgbọ́ra yé ولا تتبعوا ẹ má السبل tẹ̀lé ọ̀nà tó yà lọ́tún tó yà lósì فتفرق بكم عن سبيله yóò wá gbé kó wájú ọlọ́run ọba tí ò ní jẹ́ mọ́tẹ́ǹsì mọ́ ذلكم ọba ti wà ń sí báyìí nísìn kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni tànàbí sì kígbe sallallahu alaihi wasallam. ní tànàbí ṣe tafsiri àyà yìí làwọn afọ́ntafsiri sàlàyé yìí pé لما قرأ النبي صلى الله عليه وسلم هذه الآية نباتي على أن بكاية هذا صراطي مستقيما وأن هذا صراطي قرأها مستقيما النبي صلى الله عليه وسلم أنا بكاية وحتى خطا هو في والله إلا كالي أن هذا صراطي مستقيما هو في والله إلا كالي النبي وان فوتلي ọ̀nà rí o mustaqima tọ́tọ́ wà ń sàbí wá wò báyìí ọ̀nà rí tọ́tọ́ yìí o òun ní ẹ̀tọ́ wala tattabi'u subula ànábì wá fọ́ láìla lẹ́gbẹ̀ẹ́ làtẹ́rẹ̀ o la tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó yà yìí sọ́tún tó yà sósì ẹ má tẹ̀lé fatafarraqa bikum an sabilihi yóò sọ yìí dọ̀tá ara yóò tu yìí kákò ní jẹ́ ẹ̀rìn náà tààrà mọ́ ẹ lákòó táwọn ń ṣe ní sìn ọjọ́ bẹ́ẹ̀ àbí ọjọ́ bẹ́ẹ̀ ojú ọ̀nà sufi dáa sufi ọ̀dà wọ́n bọ́ sí ọ̀bọ́ sí ó ṣe àwàlá ní sùfíyà àwàlá lákìídà ok àwa fìyẹ́lẹ̀ àtúnwá bọ́ sáàrin sufi náà àwọn sufi náà tún wá sọ pé èyí ọ̀dà ẹ̀yin dáadáa ẹ̀yin náà bọ́ sí ẹ̀yin náà bọ́ sí ok àtúnwá kò mẹ́ láàrin súnà alùsúnà náà wọ́n wá ní àwọn súnà kẹjọ àwọn súnà tuntun àwa nígbà àwa látà nẹ́bí sí ní أن هذا صراطي مستقيما قال هذه القرآن كان سلوكي وا ولي أبا بكر صحابة وا
orí ẹni Umaru wa orí ẹni Usman wa orí ẹni gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì al-qarn al-awwal al-qarn ath-thani tó tẹ̀lé látòrí àwọn tábì wá fi wá débi tó dé orí ẹ̀ náà wọ́n gbọ́ fẹ́ jẹ́ pé Sàtánì tirẹ̀ sí dá wà lálẹ́ orí tá ànábì ti wí pé tọ̀ fatafarraqa bikum an sabilihi Sàtánì ń bọ̀ tí ó pè yín ó tó sọ́nu sọ́rí wáyà pé. ثم قال هذه السبل ليس منها سبيل إلا عليه شيطان يدعو إليه. Sàtánì ń bẹ lórí ọ̀nà tí ó fọ́lá lẹ́gbẹ̀gbẹ́ yìí o ọ̀nà kọ̀ọ̀kan tó wà lẹ́gbẹ̀gbẹ́ yìí tó yí àṣẹ nígbà tá a máa ń tọ síìtì lọ á rí àwọn ọ̀nà àwọn tá a máa ń lọ títì ńláńlá express á wà láwọn síìtì tó yá àbẹ́wọ̀bẹ́ síìtì ànẹ́bí wọn lọ pé ẹ fúra sí síìtì wọ́n yẹn o Sàtánì kọ̀ọ̀kan ń bẹ lórí síìtì kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ pé bí ní ẹgbà lórí sẹ̀bílù kọ̀ọ̀kan síìtì ní tariq mustaqim ṣubúlù ní tó yà lẹ́gbẹ̀gbẹ́ ẹ dákun ọwọ́ yàbẹ́ àbí ọ̀yàbẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní ثم قرأ هذه الآية Ànábì wa kí àyà yìí وأن هذا صراطي مستقيما فاتبعوه ọ̀nà tọ́lọ́run ta gbé fún ọmọ ni ó ní ẹ tẹ̀lé o ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. ọ̀fọ̀ yà lẹ́gbẹ̀gbẹ̀ báyìí ọ̀nà tó yà lẹ́gbẹ̀gbẹ̀ ẹ má tẹ̀lé yóò sọ yìí dọ̀tá ara yẹ nígbọ́ra yé mọ́. رواه عبد الله بن مسعود. parí àyà náà فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون. ẹ bá bẹ̀rù Ọlọ́run ọba láfíìdí àdìsá nábì tó gbà afa ẹ̀ńtọ́gbà àdìsí wa ní tani. عبد الله بن مسعود. àtúwọ́yìn mi ta nábì tó gbà pé افترقت اليهود ب71 فرقة àwọn Yahudi tó jẹ́ ìjọ ànábì Musa wọ́n yà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà 71 افترقت النصارى àwọn Kírísítẹ́nì náà tó dé jẹ́jọ́ jẹ́ Jésù Isa alayhi salatu wassalam إلى 72 فرقة táwọn náà jẹ́ 72. وتفترق أمتي على 73 àwọn فرقة. àjọ tèmi náà ń bọ̀ wá pín o ànábì ti sọ kalẹ̀ ìyẹn ló ń jẹ́ pé tó bá fẹ́ ṣe sùúrù kó ṣe torí Ọlọ́run má ṣe torí pé wọ́n bú mi wọ́n yìn mí má ṣe torí pé àròwó ń bẹ̀ má ṣe torí pé àràyé ń bẹ̀ àgbáyé ń bẹ̀ àṣìgbà ń bẹ̀ má sì retí ẹ̀yìn má retí ìbú tó ànábì sọ pé ń bọ̀ wá yà orí Sàtánì òkú Sàtánì ń bẹ̀ tó eléyìí ni àwọn àbáwọlé ọ̀rọ̀ lórí ń tẹ́ béèrè káwá fi fèsì pé àwọn onídáhùn pé ẹnìkan sí gbá ẹnìkan ṣàwo ẹni tó bá ní igbá kan ṣàwo kan àwò kan sí gbá kan tó kọ́ mọ́ hàn kókó ní kárí ìyọnu Ọlọ́run orí Ànábì sallallahu alaihi wasallam innamal a'malu binniyat innama likulli imri'in ما نوى. man kanat hijratuhu ila Allahi wa rasulihi فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى إلى ما هاجر إليه. رواه البخاري ومسلم. àníyàn ni gbogbo tá a bá ti pátápátá lórí àníyàn ni torí kí àníyàn ń kọ́ bọ́ lọ́wọ́ nínú ọkàn lọ́wọ́ ọkàn sí lọ́lọ́run fẹ́ wò inna Allaha la yanzuru ila suwarikum wala ila amwalikum Ànábì náà lọ sọ Ọlọ́run lóhun ní wo fọ́tò yínkẹ́ òbóra owó sára ó tí ní òkúkúrú ọ̀gá ọlọ́mọ walakin yanzuru òun sì ní owó yìí àti ò ní owó tí ò ní owó súra kí láàfọ́ ọmọ búra sí kí láàfọ́ ọmọ á lo mọ́tò ńláńlá àfi kí n kọ́lé jẹ́ràn Ọlọ́run ní kò fẹ́ wo Ọlọ́run pé a máa ní o tọ́fẹ́ ọmọ fún yẹn lọ́nà halal ìta máa ní a máa gbọ́dọ̀ torí èyí ń lọ́wọ́ súfì kádà záwí alẹ́ kádà lè kí wúlẹ̀ kádà mọ́sáàsì rẹ̀ ká lè fi pa owó wà láàkín ينظر إلى قلوبكم fáwọn ọkàn lọ́wọ́ fẹ́ wò fáwọn àmàlìkù àti sẹ́tẹ̀ bá sí. فمن كان له قلب صالح تحنن الله عليه. ẹni tọ́kàn rẹ̀ bá ti wá mọ́ pẹ̀lú súfì rẹ̀ pẹ̀lú jálù súnà rẹ̀ pẹ̀lú ìjẹ́lékéwì ìmáàmù rẹ̀ pẹ̀lú jáfálékéwì tọ́kàn rẹ̀ láti mọ́ sọ́lọ́hun تحنن الله عليه. Ọlọ́run ó sì rọrùn yóò ṣàánú yóò sì kẹfùn wáyé ọ̀nà ọ̀hún. وإنما أنتم بنو آدم ẹ̀yin ọmọ ànábì Ádámù lápapọ̀ فأحبكم إلي أتقاكم. ẹni tí nífẹ̀ẹ́ tèmi Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù láàrin iná ẹni tó páyọ̀ Ọlọ́run inna akramakum عند الله أتقاكم. ṣẹ̀gbọ́n báyìí
èyí ló fi jẹ́ pé àwa súfí náà tá a pera wá súfí ọ̀rọ̀ kan wá láti tají gìrì kákójànú ara wa àwọn adáfẹ́ tí náà lẹ̀ àmì ní tìjàníà èmi ní kọ̀dìríyà kí ló ń polówó ara rẹ̀ sí jẹ́ ọlọ́run ọba tó ń ṣe fún ọ lésì ọlọ́run tó sọ ń bọ̀ mí pé rabbukum Suratul Isra rabbukum a'lam bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura. rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin فإنه كان للأوابين غفورا. Aya 25 nínú Suratul Isra. Ọkàn yìí ni mo fẹ́ wò ẹwọ àdìsí ànábì ẹwọ ọlọ́run ẹwọ àdìsí ànábì. Èyí tá a sọ yìí àdìsí kúdùsí wa mẹ́ náà kíta ìsìn Aya Kùránì nì lórí ọkàn lórí iṣẹ́ lórí ọ̀nà ọlọ́run mo sì jẹ́ mi ọlọ́run gbà lẹ́sìn fún wa.